Bismillahir Rahmanir Rahim. Hasbunallahu wa ni'mal wakil. Mo kí bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin. Wallahu yasimuka minan nas. Mo kí bàbá mi Imam Male. Bàbá tẹ́rí mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Bàbá wa ni wọ́n. Wọ́n abiyamọ tòótọ́ tún ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n á pè mí ṣé dáadáa lẹ́wà fún. Ṣé ò sí ọ̀nù mo kàn ní gbúròó àlàáfíà yín náà ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo fi àtòrí tiwọn mo kí gbogbo ẹ̀yin bàbá tó wà ní ìkàlẹ̀, gbogbo ẹ̀yin àfáà wa, ẹ̀yin bàbá wa tó wà ní ìkàlẹ̀ lónìí nítorí àsìkò. Grand Mukadam mo kí yín púpọ̀. Bàbá wa onírìdì ní pàkátà wa mo kí yín púpọ̀. Mo kí mo kí àfáà àdúrà àgbà Imam Adífowóṣe, Imam tiwa láyé Adífowóṣe wa mo kí yín púpọ̀. Mo kí Grand Mufti tìlú Ìlọrin, mo kí Honourable Commissioner for Education, mo kí o púpọ̀. Ọlọ́run á fún ẹ ṣe torí mo mọ ẹrù tó rù yẹn, mo bó ṣe wúwo tó, ṣùgbọ́n Ọlọ́run á bẹ̀ ní fúfú yẹ. Látara tiwọn mo kí gbogbo àtọkùnrin àtobìnrin àti ìyá wa àti bàbá wa mo kí yín púpọ̀. Mo dìbò dàmú gbọ́ tó ń announce orúkọ wọn lẹ́ẹ̀kan. Mo dìbò mo kí yín o. Ọlọ́run máa ṣàlékún bú àdúrà. Mo kí Honourable Commissioner for Higher Education náà mo kí yín púpọ̀. Alhaji Tajudeen Gurumoh tọ́kọ̀ ògo àjọ́mbí ilé nìyí mo kí yín púpọ̀. Alhaji Tajudeen wọ́n jẹ́ ẹlòmíì nínú wa tá a jókòó ń bí ilé ní ọmọ náà jẹ́ sí wọn. Ẹlòmíì lára wa tá a jókòó ń bí ilé ní àbúrò náà jẹ́ sí wọn. Ẹlòmíì ọ̀rẹ́ náà jẹ́ sí wọn. Ẹlòmíì àfáà náà jẹ́ sí wọn. Ìwọ̀n mo dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run pé ọ̀rẹ́ náà jẹ́ sí mi. Ọ̀rẹ́ gidi tó yẹ pé tó bá ní bẹ́ẹ̀ lórí kó lọ sùn torí wọn ò ní parọ́ fún ẹ. Wọ́n á sọ òótọ́ fún ẹ, o lè má fẹ́ gbóòótọ́ yẹn o, bẹ́ẹ̀ wọ́n á sọ fún ẹ pé eléyìí kò yẹ kó ẹ ṣe báyìí o, kò yẹ kó ẹ ṣe báyìí. ẹ̀pẹ́ tó bá lè sọ bẹ́ẹ̀ fún yàn kí wọ́n máa dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run pé yàn nírú ẹni bẹ́ẹ̀ lára. Òun ló fà tó fi jẹ́ pé ẹni tó bá wo TV á rí wípé lánàá yẹn náà la ṣe flag of membership registration ẹgbẹ́ wa. Bẹ́ẹ̀ bá ṣe kó ń bẹ̀ mú láti dé Ìlọrin ní lónìí. Pàápàá jùlọ eléyìí tó ń ṣe yìí, ìgbà tí mo lísì sí àwọn afáwa yìí tó ń sọ̀rọ̀, tó bá ti sọ òyìnbó díẹ̀ wọ́n á tún sọ lárúbáwá, wọ́n á tún sọ Yorùbá. Èyí ṣe wá kó gbogbo ẹ̀pọ̀ báyìí àwọn ògbọ́jọ ẹyọ kan náà lọ pé disadvantage ló jẹ́ fáwa. Mo bá lísì sáwọn bàbá mi mọ̀ mọ̀lẹ́ tó bá sọ òyìnbó ẹ̀ wò pé àbí professor of English language ni wọ́n ni. Tó bá ń sọ Arabic náà bákan náà ni ẹ mọ̀ wò pé bá tẹ̀ gbọ́n kan tó ń sọ á mọ̀ wò pé aṣáájú pé ó dùn lẹ́nu wọn. Tó bá dẹ̀ sọ bákan náà ni. Tó bá dẹ̀ sọ Haúsá bákan náà ni. Látòrí eléyìí ohun tí Alhaji Tajudeen Gurumoh ṣe ń bí ilé nìyí ká máa dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run. Inú gbogbo nǹkan tèmi mọ̀ wọ́n sí o, wọ́n ń sọ̀lọ̀ sí o. Bẹ́ẹ̀ a lè pè wọ́n ní olówó pé olówó la fi júwe wọn, tó bá ní ká júwe hàn pé ara àwọn olówó ní Ìlọrin ni Alhaji Tajudeen wà. A lè fi owó júwe wọn. A lè fi nǹkan míì júwe wọn tó dáa pé olówó ni a lè fi júwe wọn. Alẹ́lòmíì náà tó ní jù bẹ́ẹ̀ lọ pé wọn ò ronú eléyìí táwọn ṣe yìí
ká máa bá yín dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run torí tá a bá ní ká wò láti bí 100 ọdún àbí jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn 1000 ọdún àbí jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn àwọn tí a sì ń dárúkọ wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣẹ̀mí tí wọ́n ti ṣayé lẹ́yìn 1000 ọdún tá a bá ní ká ka 10 a lè ka ẹyọ kan tó nǹkan tá a máa fi jù ẹ̀ ni pé òun ló lówó jù ó lówó náà o ṣùgbọ́n nǹkan táyé máa fi rántí ẹ̀ títí dè ní kò ń ṣe pé ó lówó yẹn ni ó gbé nǹkan kan kalẹ̀ táyé ń jàǹfààní títí dòní òun la sì fi tún rántí ẹ̀ títí dòní ṣe bí mọ́díù làgbọ́tán tí gbogbo wa fẹ́ lè máa bomi lójú yìí ṣé Ànábì sallallahu alaihi wasallam ṣá lè sọ pé olówó ni òun ni eléyìí tí Alhaji Tajudeen ṣe mo kí yín kú oríire mo dẹ̀ bá yín yọ̀ eléyìí náà ń tẹ́ gbà lérò tẹ́ fi gbélé ìkalẹ̀ Ọlọ́run ò ní bàjẹ́. Commissioner for Education ló jókòó yìí ẹ bá rántí nígbà tèmi ń ṣe commissioner lọ́dún náà Commissioner for Education Science and Technology ni wọ́n ń pè ministry yẹn ìgbà tó kù díẹ̀ kí kúrò bẹ́ẹ̀ la change ẹ̀ sí Commissioner for Education and Human Capital Development ìtàn fi change ẹ̀ síbẹ̀ ni wípé ọjọ́ kan mo ń kọjá ní ìrọ̀lẹ́ nílé kéwù kan wọ́n á ra ọmọ yìí wọ́n tú jáde wọ́n pọ̀ gan wọ́n á fẹ́ tó 300 lásìkò tí wọ́n ń close wọ́n á wò pé àwọn ọmọ yìí tó ń wá sílé kéwù yìí kò sọ́mọ lọ́rin tí èyí lọ lé kéwù tó ń bá generation tiwọn táwọn bá dàgbà tó rú wa yìí hardly lẹ máa fi rọ́mọ lọ́rin kan tí òun náà tí ò ké Quran at least ó kéré jù yóò ké Quran tá a bá wá fún wọn ní skill iṣẹ́ tán lè máa ṣe kún kéwú tá à ń kọ́ wọn yìí àti skill tí wọ́n lè lọ fi travel lọ anywhere in the world táwọn náà máa wà relevant báwo la fẹ́ ṣe kí ni ọjọ́ iwájú wa máa jẹ́ sí òun ni a fi change ẹ̀ sí Ministry of Education Human Capital Development eléyìí tá Alhaji Tajudeen ṣe exact kọta àgbàlérò ń gbà yẹn òun lélẹ́yìí àwọn ọmọ máa kéwú wọ́n máa kàwé wọ́n á lè sọ lórárúbá bíi Dr. Adékúnlékún wọ́n á lè sọ òyìnbó bíi Dr. Adékúnlékún wọ́n á lè sọ Danjuma Adékúnlékún so wọ́n á lè sọ bẹ́ẹ̀ ọjọ́ tí wọ́n yan àbúrò mi Ọlọ́run bẹ́gbẹ́ wọ́n yan as Commissioner for Education ó pè mí ọ̀rọ̀ àìbò lẹ́wà mo ní mo wà lé mo ń bọ̀ ó dẹ̀ wá bá mi. nǹkan ẹyọ kan tí mo sọ fún mi tó bá jẹ́ nǹkan ẹyọ kan tó máa ṣe òun ni wípé kó àwọn ọmọ wa tó ń lọ lé kéwú báwo la ṣe máa ràn wọ́n lọ́wọ́ tó máa ní western education àwọn tó ń ka mass com mo fẹ́ kọ́ máa ka ìròyìn ní lárúbáwá nílọrin yìí ó dẹ̀ lè ṣe Ọlọ́run á dẹ̀ fún ẹ̀ ṣe. so eléyìí tí Alhaji Tajudeen ṣe lénìí ìpìlẹ̀ àpèjúwe nǹkan tó yẹ ká máa ṣe nílọrin tá a fi ní lọ sẹ́yìn òun lélẹ́yìí tán ṣe yìí Ọlọ́run á wá fún yín ṣe ohun tẹ́ gbà lérò tẹ́ fi ṣe Ọlọ́run àbá tó jókòó tá a bá wo gbogbo àwọn àbá tó jókòó yìí knowledge tó wà níbí ilé ní tá a bá kó jọ ó ju library university gbogbo university of Ìlọrin lọ tá a bá kó gbogbo knowledge tó wà níbí ilé ní. nítorí náà báwo ni knowledge yìí ò ṣe ní parẹ́ báwo la ṣe máa transmit knowledge yìí fún àwọn ọmọ wa nítorí náà gbogbo ẹni tó bá ní ìrànlọ́wọ́ láti ṣe ilé kéwù ìkóńṣepá kan fi lọ́lẹ̀ lẹ́ni kádẹ̀ wá gbàgbé pé a ti fi lọ́lẹ̀ o ó dẹ̀ ti tọ́nà nìyẹn o a máa support ẹ̀ lọ ní títí tó máa fi di Al-Azhar pẹ̀lú ògo Ọlọ́run tó máa fi di àwọn university tó pé àwọn èèyàn máa wá from other countries láti wá kẹ́kọ̀ọ́ ńbẹ̀ lágbára Ọlọ́run èmi gẹ́gẹ́ bí ẹnìkan lágbára Ọlọ́run mo promise mo need láti máa sọ announcement níbí yìí ipe mo donate iye báyìí rárá mo ní ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́la ìfẹ́ tó wà láàrin Alhaji Tajudeen
a máa support institution yìí a dẹ̀ máa gbogbo nǹkan tá a bá ní a máa fowó support ẹ̀ a máa fi connection relationship ní a máa fi support ẹ̀ a máa fi knowledge táwa náà ni a máa fi support ẹ̀ lágbára Ọlọ́run tó máa fi di nǹkan tí wọ́n á máa fi sọ pé ẹ lọ sí Ìlọrin kẹ́ ẹ lọ wo ilé kéwú Gurumoh lẹ́ẹ̀kan sí bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ẹ kú àtẹ̀lé mi o Ọlọ́run jà mo dúpẹ́ púpọ̀ salamu aleykum wa rahmatulahi wa barakatuh. ẹlẹ́kùn ọjọ́ ti lọ púpọ̀ àfáwà Tajudeen personality ńlá nìyí àwọn èèyàn pọ̀ nbí tá a fẹ́ fún lọ́rọ̀ a máa lọ síbi wáàsí láìpẹ́ àmọ́ síwájú wáàsí ẹ ní sùúrù sà. ọ̀rọ̀ tí bàbá wa honourable minister for sport and youth development tí wọ́n ṣe sọ tán former ọ̀rọ̀ tí mo lò ń bẹ̀ wọn àwọn èèyàn ò fẹ́ jí ń lo sẹ́ẹ̀mí tí mo specialize lé lórí tẹ̀gídìmù wátà àkìr àwọn èèyàn rò pé mo fẹ́ jálu ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni òṣùlùbù bàbá wa náà àṣàlẹ̀ bàbá wa àgbà mùkádàmù mo fẹ́ lò bàbá wa ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ ti mọ̀ pé ó rí tọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ gbogbo yẹn sì dákẹ́ fún wọn láì sọ pé ẹ dákẹ́ eléyìí gan-an tí wọ́n sọ yìí wáàzí kan lòun lọ́tọ̀ ọlọ́run kó wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run má ṣàbà dúró tì yín jù báyìí lọ láìpẹ́ yìí sísìn èyí tí wọ́n sọ yìí láfi open floor baba Sheikh Tajudeen Gurumoh bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ launching létí wọn ò ní gbà wọn ò ní dá yín lóhùn mọ́sálásí tẹ̀rí àánú ọlọ́run ni ilé kéwú tẹ̀rí àánú ọlọ́run ni ṣùgbọ́n dáa káwa náà appreciate iṣẹ́ ọlọ́run lára wọn kí gbogbo wa náà kówó jọ pé ṣé báwọn àfáà kan ni wọ́n gbà síbí torí standard tí wọ́n fẹ́ bìdì fún mọ́sálásí àti ilé kéwú yìí ó kọjá bẹ́ẹ̀ bàbá wa Dr. Danjuma nínú rẹ̀ ni pé maintenance mọ́sálásí kìí ṣe pé nìkan tí èsè specialist ń pa maintenance yọkàn máa mú gbálẹ̀ yọmọ gba àwọn tí wọ́n lọ council bí wọ́n ti máa ń maintain ilé la fẹ́ máa gbé fún bẹ́ẹ̀ náà nílé kéwú náà ẹ wà fà tó ka Quran lẹ́ẹ̀kan n tó bá dé láti north yìí ṣe wàsá o kìí sì sóhun nìkan torí di eléyìí a lọ síbi ká ṣe funding fún mọ́sálásí. funding fún mọ́sálásí. tí wọ́n máa fi maintain yẹn. lẹ́yìn funding a gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu bàbá wa honourable commissioner àwọn ni wọ́n jókòó yìí lẹ́yìn tí wọ́n á máa lọ síbi wáàzí. nísìnyí a mọ ibi tá a ti kọ́kọ́ gbé ẹ mọ́ ti pa account a mọ̀ pé àwọn èèyàn ó dìde láti sọ pé èmi 100 million èmi 50 million èmi 250 million torí n tó gbé bí ìjó bẹ́ẹ̀ bá gbọ́ bí wọ́n bá ṣe calculation rẹ̀ ẹ̀yin náà yanu kalẹ̀ tọ́ àfàwà ẹlẹ́fun níbo láti kọ́kọ́ gbé. nígbà tá a fẹ́ mọ gba support fún mosque yìí ẹ̀rí pé edifice ńláńlá ni honourable Kale engineer Kale Kawu the danhiya of Ìlọrin wọ́n wọlé bá wa nígbà tí àwọn honourable minister ń sọ̀rọ̀ lọ́wọ́ engineer Kale Kawu ọlọ́run níjẹ́ máa padà sí ibò ó rà pé dan aske of Láfíàjì ṣé bẹ́ẹ̀ náà ni ọlọ́run níjẹ́ máa padà sí ibò láìpẹ́ láì jìnnà yìí tó tún dá ó máa tẹ̀yìn lọ́wọ́ kí a máa wá lọ síbi funding mo ń kí yín lórúkọ Al-Maqam Islamic Foundation àwọn ẹni special guest of honour wájú. Allahu Akbar ọlọ́run ó sọ wájú jọ́ náà lọ Ọ̀túnba Gbénga 5 million naira Ọ̀túnba Gbénga 5 million naira ẹ dákun ẹ jẹ́ àkọ́gbọ́ 5 million bíi 100. ẹ jẹ́ àgbọ̀lọ̀ tóbi. Allahu Akbar wọ́n lákàntì mọ́sálásí wà lọ́wọ́ àwọn afáǹpẹ̀ yẹn.